ó ní Agbala Gabriel dádùbúlẹ̀, ọmọ aláta dádùbúlẹ̀, ọmọ ilépo dádùbúlẹ̀. ẹ jẹ́ ká sáré sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ìyá Ìbejì tó sọ̀rọ̀. Yes, we saw Ìyá Ìbejì's voice and I can play. If you want me to go over it again, we can play it. Ìyá Ìbejì, ìyá àwọn twins ni mò ń sọ o. Ṣé gbogbo wa mọ̀? Ẹ ṣé gifters, thank you. Ìyá Ìbejì, ìyá àwọn twins. Woman yìí lòun ti get to know, ma. Ó lòun ti get to know wípé Agbala Gabriel bímọ síta. Ó ní but òun ò sọ because ó tún lẹ́nu òun sọ fún wọn pé ayé ọmọ yẹn máa bàjẹ́ tó bá gbọ́rọ̀ ẹ̀ níta. So you were living with every one of them. You fear sí wọn. They were living with you with fears. Ọmọ kékeré 24 years old tó wá sí church ẹ, tó wá Ìgbàlà wá sí church ẹ as a pastor. Ṣọmọ tó tú ẹ ní gbogbo àṣírí yìí. Ọ̀rọ̀ kejì. Nígbà tó ní ọmọ yẹn 23 years old. Imagine 23 years old girl tó wá sí church ẹ as a choir. Ṣé wọn pé jẹta ṣó ta ṣe ṣó yẹ̀yẹ́ lèmi kàn fi ṣe. Ṣùgbọ́n èyí mo fẹ́ wá bá ẹ sọ̀rọ̀ bí ìyá àti ọmọ. That girl was 23 years old when she came to your church. Kò níyà, kò ní bàbá. Ó wá ìgbàlà wá. Ó wá ìrànlọ́wọ́ wá sí church. Ó lórí òun pé òun good nínú kápá kọrin nínú church. Ó pè mọ́ra. Ó ní kí ló fẹ́. Ó lóun need help ni. Ó dà pé òun kọ́ṣẹ́ àbí nǹkan kan. Òun need láti ra equipment àbí kẹ́tìrà lòun mi ti rántí story yẹn. Ó ń ta ṣàwámà. Ó ń ta ṣàwámà. God bless you. Òun need owó tó nǹkan máa fi start. Èlò lè fẹ́ fi start ṣàwámà. Tó bá fẹ́ ṣèyàn ní oore gangan. This is somebody that has been attending your church. Okay? Let's even assume pé kò tí ẹ ṣe nǹkan kan ní church. Ó wá ìrànlọ́wọ́ wá lásán. Owó tó máa fún èlò ni. Ó tún wá jẹ́ kwaya. Ẹni tó máa ń gbé ìyàwó ẹ̀ ló máa gbé orin. Òun ló máa gbé ìyàwó ẹ̀ lẹ́yìn. Ó wà nínú kwaya. Ó ṣiṣẹ́ fún Ọlọ́run nínú ìjọ ẹ̀. Agbala Gabriel, ó wò pé kò ṣàánú fún ọmọ yẹn. Wípé lásán pé ó tiẹ̀ ń ṣiṣẹ́ fún ẹ. So irú ìwà wo ló ń wù sí àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ gangan? Muyideen ti jẹ́ ká mọ̀ wípé ó máa ń lu gbogbo wọn ni. Ó máa ń dá wọn dùbù sílẹ̀ ni. Ó máa ń fìyà jẹ àwọn tó ń bẹ ṣe ni. That is why they call you Olúwami. Ọba Ọlọ́run ọba jẹ́ orúkọ. Ọba Ọlọ́run ọba jẹ́ orúkọ. Yes, like Chris Okafor. Ìkan náà ni gbogbo yín. So gbogbo ẹ̀yin tẹ́ mú ọ̀rọ̀ ẹ̀sìn, especially ẹ̀yin màámi tẹ́ wà lórí YouTube, kò tí mo mọ̀ pé YouTube làwọn ìyá ẹ̀ máa ń wò. Ẹ̀yin máa wò létẹ̀ ẹ̀yin tẹ́ bá rí wò. 370 lórí YouTube yìí. Mo bẹ̀ yín ni ẹ̀yin màámi mú kẹ́yìn lẹ́pọ̀ jù nínú bíbá. Mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Ẹ máa jẹ́ kí àwọn ọmọ yín kí ó yé wọn, especially àwọn àtàwà níta àwọn tó wà ní Nàìjíríà, wípé olè làwọn tó ń pera wọn láwọn òjíṣẹ́ Ọlọ́run. Most of them are olè. Wọ́n ti láti àárọ̀ ẹ lọ wo orí TikTok, wọ́n máa jókòó bẹ́ẹ̀ látàárọ̀ dalẹ́ ni. Àwọn ló máa lọ sórí gbogbo àwọn show wèrè táwọn àwọn ilé ibi tó ń bá wọn ṣe, àwọn lè máa rí níbẹ̀ tó máa jókòó, àwọn máa kọ́lé ní ṣé ó sọ pé ọmọ Ọlọ́run lòun ni, ṣèbẹ́ èèyàn alára ẹlẹ́ran ara ni. Kò sẹ́ni tó bá yín sọ pé kò ń ṣe èèyàn ẹlẹ́ran ara. Ṣùgbọ́n ìwọ tó jẹ́ pásítọ̀ tó ní pásítọ̀ ni ẹ, tí àwọn èèyàn ń bẹ́ẹ̀ ṣiṣẹ́, ìwà wo ló ń wù sí àwọn ọmọ ìjọ ẹ? Most of you, and it's not only pastors, most of you that you have house helps. How do you treat your house helps? How do you treat your domestic staff in the home? Ìwà wo lẹ ń wù sí wọn? Some of you are so wicked. Tẹ́ pé ọmọ ọ̀dọ́ yóò lè jẹun lórí tébù tẹ́ tí ń jẹun. Ọlọ́run ò fẹ́. Ó tún wá jẹ́ ìwọ tó ń preach nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ká kọ́kọ́ gbé charity sẹ́gbẹ̀ o. Ẹ kọ́kọ́ gbé charity sẹ́gbẹ̀. Ẹ ká kọ́kọ́ mú ní ọ̀nà Ọlọ́run tó pera ẹ. Because mo rí àwọn àgbàlagbà kan
tí mo mọ̀ pé àwọn kì í ṣe lébi, àwọn máa ń ṣe content ni tí wọ́n sọ pé David ṣe, Solomon ṣe, kò sẹ́ni tó mọ̀. We cannot fight for God for real, and God's ways are not our ways, and we have no right to judge anybody on earth. No, that is not even about it. But we cannot stop talking about it because we need to create more awareness for people until this guy stops all his bullshit. Bóyá ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn, ẹ̀yin gbégbá ọ̀rọ̀ Jésù nìkan. Ẹ wò gẹ́gẹ́ bí individual nínú society tó ń ba ìlú jẹ́. Ẹ kọ́kọ́ wò gangan wípé okay, tó ẹgbẹ́ yìí ni àbúrò yín ó wà ní position tí ọmọ yẹn wà, báwo lẹ ṣe máa feel? And ọmọ yẹn nìkan la rí, others ńkọ́? Kejì nìkan la gbọ́ ń pa ẹ̀, others ńkọ́? Muideen la gbọ́ ń pa ẹ̀, others ńkọ́ tí wọn ò lè sọ̀rọ̀ síta? Nígbà tí Muideen, most of us condemned Muideen. Wọ́n ní irọ́ ló pa, àwọn condemn ẹ̀ lórí platform wa o. I stand for òótọ́ ni, torí òótọ́ lèmi máa dúró fún. Abiyamọ ni mí, mi ò ní gbàdúrà kí tí ẹ bàjẹ́, ṣùgbọ́n má bà tọmọ lọ́mọ jẹ́. Muideen lè jẹ́ ẹni tó jẹ́ pé ó ní challenges lórí substance, but you are taking advantage of him because you plotted everything right from the onset. O ní kọ́kọ́, bọ̀bọ́ yóò tọrọ owó, kò ṣe kọ́kọ́, ó lò láti gba owó ni. Another baby got a baby girl for him again. You can imagine. Father Abraham. Fún gbogbo èyí tẹ́ sọ tẹ́ jáde tẹ́ sọ wípé kò ṣá kìí ṣe Ọlọ́run kìnìkan ẹ gbàgbé ẹ̀. We are look, tẹ́lómi was lóòótọ́ ju tiẹ̀ lọ, but torí pé òun jẹ́ ẹni tó ń jáde tó wá ń lu àwọn aráàlú ní jìbìtì, tó ń fi ọ̀rọ̀ Ọlọ́run lu àwọn èèyàn ní jìbìtì. Are you saying we should stop talking about it so that he can continue his ways? Ẹ tó bá kọ pé who said Ìyálájé èso lórí búkú, ẹjọ́ Olúwa ṣeun, ẹjọ́ nítorí Ọlọ́run ọba tí yóò ní bàjẹ́ o. Kí ni Ìyálájé fi jó lórí búkú? Ẹjọ́ máa mute yín, mi ní block yín, ẹjọ́ nítorí Ọlọ́run. Ìyálájé ò ṣe nǹkan kan. I still stand by it. Ìyálájé dìde, ó jáde nígbà tó máa sọ̀rọ̀, ó sọ tiẹ̀ jáde. Ìgbà tó dúró fún bí ìyá, ẹ lè expect kó wá tún gbogbo àṣírí ẹ̀ síta náà. Even pẹ̀lú bó ṣe ìsọ̀rọ̀, ẹ̀yìn gbá àwọn àgbàlagbà kan nínú program tó ń pè jáde wípé Ìyálájé ẹ má sọ̀rọ̀, Ìyálájé ẹ má sọ̀rọ̀. Àwọn ìyá mi tí mò ń sọ lórí YouTube nìyẹn. Àwọn ìyá àgbàlagbà tẹ́ pé wọ́n yìí believe pé well we can still settle things behind. But it's different from this. You are calling yourself Black Bell, sis. You are calling yourself a pastor. Ó ní ọmọ ọjọ́ tó jẹ́ choir mistress ẹ. Ó wá ìmọ̀ lọ́wọ́ wá. You saw her there as a young girl, beautiful young girl nínú choir. Ó pé kí ni ìṣòro ẹ̀? Ọmọ yìí ní ìṣòro ló gbé mi wá sí church. Number one, kò sẹ́ tó wá sí church yẹn tí ò ń ṣe ìṣòro ló gbé débẹ̀. Ìṣòro àti jẹun ló gbé lòmí débẹ̀. Weekend food yẹn nìkan ló gbé lòmí débẹ̀. Kò sí nǹkan míì. Ọmọ yìí dẹ̀ sọ ìṣòro ẹ̀ fún ẹ. Ó wá ní kó ní ìṣòro ní hotel. Kó wá bá ẹ ní hotel. You invited her to the hotel. She went there. Of course, for you people that will say, ṣọ́mọ yẹn náà mọ nǹkan tó ní kó wá ṣe lótẹ́ẹ̀lì, ó máa mọ̀. Ṣùgbọ́n ebi ò ní jẹ́ kó orí ara ẹ̀ pé kí ni dádì ni kí n wá ṣe lóòtẹ́ẹ̀lì. Àti pé ẹni tó ń wá ràn lọ́wọ́. A ti rò pé at least òun ò ṣe kú ṣe káàkiri. Wáyé pé pásítọ̀ ló ti ẹ̀fẹ́ ṣe kó ń kúkú lọ. A ní mí gan, ó lè má wo owó ẹ̀ sí pásítọ̀ rárá. We don't know how naive she could be. And she went there to meet you. Pastor. Ẹ bá gbé okó ńlá jáde. Famadol, you said I should lose weight. I will lose it. Thank you. Oh, parọ́, ó sòótọ́ ni. I will lose weight. Famadol, so ṣe, I will lose weight. Ó ti yé yín. Ó wá gbé okó jáde fún ọmọ yẹn. Ọmọ rí okó ẹ̀rọ Ọlọ́run bà. Ó wá bá ọmọ kékeré yẹn sùn. At 23. Number one, ó ní àbúrò tó jẹ́ age mate ọmọ yẹn. Ìyàwó ilé ẹ̀ wà ńbẹ̀. Ó dẹ̀ fi hàn pé ọmọ yìí tí bá tẹ̀ máa ṣe olóore, tó bá tẹ̀ wá máa dolóòótọ́ tó máa fún ní owó yẹn. Wọ́n ní di èní
bóyá wàá dá lókòwò tọmọ yẹn wá sí church ẹ̀. And this is somebody tí gbogbo yín sọ pé ṣebí ẹ ti ẹ̀rọ oore kan mọ oore wo wà l'Agbala Gabriel ń ṣe. It's just common sense. Àǹtí Àjọkẹ́ tó fáwọn ọmọ méjì pẹ̀lú ìyá ní 25,000 naira. Ẹ tí ẹ máa gbọ́, mo máa débẹ̀ àǹtí mi, máa débẹ̀. Okay, this is somebody that every week agbá àwọn èèyàn jáde, àwọn olórúkọ, àwọn oníkíní, agbé wọn jáde ní same church, kàn dáwó fún wọn. Ó wá dú ọmọ yìí nídìí, bóyá owó tó máa fi bẹ̀rẹ̀ business yẹn lè má ju 300,000 lọ. Ó wá lọ bá sùn, olóò máa fún lówó. O fún ní kọ́bọ̀ bóyá 5,000 àtọwọ́ oúnjẹ tó jẹ ní hòtẹ́ẹ̀lì yẹn nìkan ló máa rí. So you actually promised to give us something, you never did. And this is you people tell sọ pé ṣe ẹ tí ẹ róore tó ń ṣe ṣèbó ń bá àwọn èèyàn ń ṣe wọ́n lóore. That means pé kò ṣe anybody lóore, irọ́ ló pa. O tún wá pàdé ọmọ yẹn, you met her as a virgin. Ó pàdé ọmọ tó pé ọ̀ṣàrà yìí ní bóyá bó ṣe pàdé ìyàwó ilé ẹ̀ náà nìyẹn tó bá. Olúwa ṣe mí lóore kò sí rọ́mbẹ̀. It's not impossible. Kéèyàn tiẹ̀ kọ́kọ́ bá obìnrin nílé iyì ní ayé àtijọ́. Olórí burúkú làwọn bọ̀dá àsàlẹ̀kù wọn jọ bá wa nílé. Wọn jẹ́ kí wọ́n bá wa nílé. Àwọn bọ̀dá àsàlẹ̀kù yẹn èpèlè máa gbà bọ̀dá mi ní sàlẹ̀kù. Torí jẹ́ kó bá wa lé ẹ ti tíbọ̀ ti fọwọ́ sí fún àbọ̀dá ìsàlẹ̀ kó jẹ́ kó rí ẹ̀jẹ̀ níjọ́ tọkọ wá fẹ́ wà wọ́n ti bá bẹ̀ jẹ́. Mo ṣe ń sọ gbogbo àwọn ilé alágbolé tí gbogbo wa gbé kékeré. That is why you cannot tell anybody when those things happens to you. And when they come out ní old age, irú Ìyábọ̀ tó dìde tó sọ pé wọ́n bá wọn sùn ní kékeré, gbogbo yín ẹkẹ́yìn bò. Ṣé bóun là ń sọ yìí kò ní dáfẹ́ ìbọ̀dá àsàlẹ̀kù gbogbo ìbọ̀dá ní sàlẹ̀kù lórí burúkú ní. Ẹ máa mú wa lọ sínú tọ́ílẹ̀tì níbi ṣáláńgá ẹ máa tọwọ́ bọ̀, kò ní dáfẹ́ ìbọ̀dá àsàlẹ̀kù. Most of us cannot tell our parents. We cannot. We will just be like àkókò mọ̀ tó ṣẹlẹ̀ á ní kí n máa fọwọ́ pa àwọn lóko ẹ mọ iye ọmọ tó ti ṣe bẹ́ẹ̀ fún mi kékeré. Ó wá bá irú ọmọ yẹn ó bá lé at 23 years old. Kó tiẹ̀ wú ẹ lórí pé ní Gen Z ọmọ Gen Z sìn òyìnbá lé kó dẹ̀ ṣàánú ẹ̀ bójú owó tó fẹ́ fún ní nǹkan tó fẹ́ fún kó tiẹ̀ dá lókòwò. Kó wá dọ́gbọ́n nínú church kó wá mú jáde wípé inú àwọn kwaya ìwà yìí o wọn náà nídìí ẹ̀pù o. Gbogbo àwọn tó ń lọ church èèyàn mélòó ló ń gbé jáde Agbala Gabriel? Gbogbo èyí tẹ́ ló ń ṣoore. Èèyàn mélòó l'Agbala Gabriel ń gbé jáde nínú that same church pé tẹ́ bá ti débẹ̀ báyìí ẹ ti rí àwọn èèyàn tó wà ńbẹ̀ pé àwọn tó need help ni. Èèyàn mélòó l'Agbala Gabriel ń gbé jáde ní weekly pé ẹ ti ẹ̀ ṣàánú ẹ̀ torí ẹ ló ń ṣàánú ẹni kẹtì ẹ̀ wo oore ọjọ́ kan mọ́ lára. Oore wo ló ṣe? Oore tó ti máa rí owó tiẹ̀, owó tó fi kọ́ ilé ẹ̀, iṣẹ́ wo ló ṣe tó fi ní ilé kan ilé kejì tó ní school tó ní oní hospital? Iṣẹ́ wo lẹ gbé sílẹ̀? Owó ẹ̀yin ìyá ìlú òyìnbó tẹ́ ń sẹ́ǹdì sínú foundation kó fi kọ́lé fún ìyá àbèjì, kó fi kọ́lé fún Sanyẹ̀rì àbí kí ló kọ́ tó kú yẹn? Sanyẹ̀rì kan ló kú o, sorry. Túwé bèbè gbogbo àwọn owó yẹn òun l'Agbala kó jọ tó fi di ẹni tó dìlé ni. Ẹ̀yin màmá tí àwọn ìyá yín táwọn ọmọ yín fún yín ní kọ́bọ̀kọ́bọ̀ kẹ́ fi jẹun tẹ́ ń kówó fún. Tẹ́ ń kó owó fún. Owó yẹn ọmọ yín ní ò tí ní ilé lórí. Some of you here mo ti sọ story ẹ̀gbọ́n mi kan fún yín tó refuse láti lọ kọ́lé sí Nàìjíríà ọ̀tí torí pé àwọn àṣekóhun tó lọ ṣe tiẹ̀. Wọ́n máa ń kó owó fún pásítọ̀ ni, wọ́n máa ń kó owó fún orphanage ni. Some of you tẹ̀ ń fún ní owó nílẹ̀ ní Nàìjíríà because ẹ believe pé Nàìjíríà wọ́n ń gbá àyàn wọ́n ń ṣe wọ́n mọ̀. Kíkókó fowó mi ṣàánú òun lẹ̀ ń ṣe. Ẹgbọ́n nǹkan tí àwọn kan sọ ń bí ẹlòmíì ṣe nítorí ó ti rí àwọn tó ti wà nínú ìnira bíi tòun rí. Ó dẹ̀ take advantage of àwọn yẹn, ó dẹ̀ ń gba owó yẹn, ó dẹ̀ pé ó rí àwọn yẹn gan á jà fún òun làṣírí ẹ̀ tó fi tú síta.
àṣírí ẹ̀ wá tú síta, ẹ̀yin wá fi ń wé Emmanuel, ẹ fi ń wé Jésù, ẹ fi ń wé Solomoni náà dóbò púpọ̀, Ọlọ́run yìí nífẹ̀ẹ́, David dóbò púpọ̀, Ọlọ́run nífẹ̀ẹ́. Ọmọ sí ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn náà, àkúlè pa a máa báwí náà ni. Don't tell anybody to stop. Don't tell anybody to stop. Don't advise any speaker to stop talking about it. Leave speakers, let them come out, let them expose him more. The more they talk, the more people come out, victims come out to speak and see. Brother, gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ̀yin ṣe ti yín gẹ́gẹ́ bí pé yes speakers nìyí, orí yín dẹ̀ pé kò ń ṣàwọn elébi tó ń ṣe láti lè support ẹ̀ láti gba owó. Ó ní àwọn kan elébi ni wọ́n. By their sure you shall know them. Ẹ ti mọ àwọn yẹn, wọ́n fẹ́ build platform lórí TikTok, wọ́n fẹ́ make owó. Irú àwọn ilẹ̀ máa rí tó máa jókòó, tó máa stage show. A máa dúró tì ní, a máa tẹ́kìní kan ní, ṣóhun nìkan ló kọ́kọ́ máa jalè ní. Ṣé ti rí nǹkan tẹ́ ń breed ní Nigeria? And most of you are living in Nigeria. Inú ìyà nínú ìṣẹ̀lẹ̀ wà. Èyí wọ́n yìí protest lórí pé níná kì í níná, ẹ máa fọwọ́ nu ara báyìí ni, káṣí fún yín máa ń gùn tó yìí, ẹ máa ṣe báyìí. Wọ́n ń paná yín, wọ́n dẹ̀ ń gba owó náà. Bó ṣe ń bẹ̀rẹ̀ náà rè, ṣèbó ní owó tó máa appropriate fọ́rọ̀ náà. Irú wọn l'Agbala Gabriel yìí, wọ́n ti mú owó yẹn, wọ́n ti divert ẹ̀ síbò míì. Lady kan ló kú tó lọ bímọ níjẹta ànákọ́ ni. Wọ́n gbé kiri lórí Instagram. Kí ló pọ̀ ọmọ yẹn? Oxygen ò sí ní government hospital. Oxygen kò sí. Ọmọ yẹn ti lose kíní. Kò sí oxygen tó máa fi revive ẹ̀. N tó pa ọmọ yẹn nìyẹn. Public hospital ni o. Gbogbo yẹn wà ń bẹ̀. Tí BBL kọ́ lélẹ́yìí. Eléyìí lọ bímọ, ó tún yàtọ̀. Tí BBL private hospital nìyẹn lọ, ìyẹn jẹun yóò tán wọ́n fẹ́ fáìn ni, tìyẹn yàtọ̀. Eléyìí ó lọ bímọ public hospital. You can imagine how tough it is ní Nàìjíríà yẹn. Àwa ń sọ̀rọ̀ àwọn tó jẹ́ pé àwọn ẹni ibi tẹ̀ tó ń pè ní pásítọ̀ yín. Brother Gabriel òdòbòdòbò. Èyí kan wá jáde, ẹni kò ṣá kìí ṣe Jésù, okú ẹ̀ náà máa ń le. You're doing nothing but you're destroying him more. Tó bá rí pé àwọn kan dúró tó dẹ̀ rí pé àwọn tó sọ̀rọ̀ yẹn, àwọn ọlọ́pọlọ èèyàn, àwọn àgbàlagbà tó jẹ́ pé I don't understand, I don't know how to express myself on this. Ṣùgbọ́n ní àwọn kan tó jẹ́ pé ó mọ̀ pé wọ́n ṣiṣẹ́ tí wọ́n ní olè làwọn yẹn. Àwọn yẹn náà máa jókòó látàrí ọ̀dà alẹ́ tó máa gbé gèlè tó máa dàbí wèrè. Àwọn yẹn kọ́ là ń sọ, I'm not talking about elébi àwọn yẹn kan nù. Tó bá rí ìwọ tó yẹ pé gbogbo àwọn èèyàn wọ́n mú ẹ̀ léèyàn gidi ní society, ó ń ṣe show, ó ń rí owó olówó lọ́wọ́, oníṣẹ́ tiẹ̀ ìlú òyìnbó ló ń gbé, àbí Nàìjíríà kan tó wà ókè. Tó bá ń support ẹ̀ tó ń fọwọ́ ra lẹ́yìn kò ní change. Hábìlì pé kan tó ń ṣe yẹn dá ẹjọ́ glasses ni mò ń ta o, ṣe láìkẹ́ ṣàkọlélẹ́yìn ṣàcommended ni ó fine, ṣàcommended ni gbogbo ètí máa fi wọ̀nyí lálẹ́ ṣe ti gbọ́. I do prescription, I do recommended for male and female. Ẹjọ́ ẹ pè mí. Irú àwọn èèyàn gidi yẹn, Ọbátọ́lání Ọláníyì sísítà mi, irú sísítà Tọ́lání ó ti fẹ́ fún lọ́rùn pàtìpẹ́, ó ti fẹ́ fún Agbala Gabriel, ó ti fẹ́ fún lọ́rùn pàtìpẹ́. Wọ́n jẹ́ kó fún lọ́rùn pa ni. Irú àwọn èèyàn tí wọ́n dúró tó mú òótọ́ ọ̀rọ̀ yàtọ̀ sí ẹ̀yin elébi. When they see that you are someone on social media that has the voice and you're standing by such a person, inú ẹ̀ máa dùn ní. Kò ní mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa. O ti fi wé Jésù, o ti fi wé Muhammadi, o ti fi wé Solomonu, o ti fi wé David. A rò pé ṣìbáwọn kan náà forgive òun yìí kí wá ní tẹ̀yìn. Kọ́lọ̀ tí wá ṣe pé platform yìí tóbi.
tí platform yìí bá tóbi ẹ fi ṣe nǹkan tó dáa, ẹ fi sòótọ́ ọ̀rọ̀. Yes, you said you have you have condemned his act, but ó ti tó now, ó tó fún kíni, ó tó fún olè kó máa jalè lọ. Ẹgbọ́n kan tí Ìyábẹ̀jì yẹn wí, ó nígbà tó ń gbọ́ kíní yẹn, ẹ wo bí tí máa yí wicked dé. Ọmọ yẹn wá pè ẹ́ after some, ó yìí lọ sí church ẹ o, ó yìí lọ gbé máìkì o, after tó ti do lóyún tó ti do, mi ìmọ̀ bẹ́ ṣe máa ń feel. Ọmọ yẹn ti bá sùn, ó fún lówó tó yẹ kó fún. Oh, promise him. That same girl was still coming to your church and you were still saying, Ohun wo, o ti ṣe tiẹ̀, o ti yọ tójú ẹ̀, o ti máa lò mí tá àti mọ̀. Ọmọ yẹn dẹ̀ ń wá síbẹ̀, ó ń kọrin, ó dẹ̀ ń wò ń bẹ̀. Lẹ́yìn ìyàwó ẹ̀, ọmọ wá pè pé òun lóyún. Oníkọ́ ọmọ lọ ṣẹ́yún. Pásítọ̀ yín nìyẹn o. Pásítọ̀ yín tó máa lóhùn ṣe àánú fẹ́ dà, ṣùgbọ́n fẹ́ pa ọmọ kan. Ẹjọ́ ẹ bá mi mute tẹ́ bá ti dé. Ó fẹ́ pa ọmọ kan, the pastor tẹ́ ń pè ní pastor, tẹ́ ń pè lólóore. Irú wọn náà máa rí ọmọ ní títì, wọ́n á gbé, wọ́n ní ha abiyamọ wo ló sọ ọmọ nù. Ẹjọ́ ẹ bá wa dáwó fún ká tọ́jú ọmọ yìí. Nítorí pé kò ń ṣe pé ó nífẹ̀ẹ́ humanity, nítorí owó tó fẹ́ rí lórí ọmọ yẹn ni. Tó tó bẹ́ẹ̀ tó nífẹ̀ẹ́ humanity ni, ó ní dóòyàn kó lóun lóyún kò ní kó lọ ṣe. Ẹ̀ṣẹ̀ tẹ́ni tó sọ ọmọ nù tó lọ gbé ní títì tó ń ṣàánú ọmọ yẹn, ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ ìwọ náà ṣẹ̀ tó kó fẹ́ bá yé ọmọ kan jẹ́, ọmọ tó yẹ kó wá ṣe oríire ní Nàìjíríà, kó di president, kó má di Buhari, kó di president gidi. Òun ló fẹ́ bá yé ẹ̀jẹ̀ yẹn. Ó fẹ́ kó wá sílé ayé. But you pretend to be good when you see a child out there and he loves us all over the world. Ẹ wo ọmọ tí ìyá kọjú sílẹ̀. Àánú ṣe mí, mo sunkún gbà tí mo débi tí mo rí màmá ò tí jẹun látàárọ̀. Meanwhile, ó léèyàn tó wá bá ẹ wípé bí ń pa òun tó fún lóúnjẹ. Kí ni Jésù gan wí? Ó ní nígbà tí ebi ń pa mí ò fún mi lóúnjẹ. Nígbà tí mi ò rí léwọ̀ ò ṣílẹ̀kùn fún mi. Ta ló ń sọ ṣé Jésù fún rẹ̀ ló ní ìdí ẹ̀pù ni? Ṣé báwọn èèyàn tó wọ́n sì wá ní sílé ayé? And you as a pastor that you are preaching the word of God, you cannot use that to help that girl. Ọmọ yẹn wá tún yìí wá sí church Agbala Gabriel. Òun rí, òun wò, kò sí tó kún ẹ mọ́. O ti ṣe ti ẹ kó ń bẹ̀, o ti do dáadáa, o do dáadáa. O wá fi sílẹ̀. O ní kó lọ ṣẹ́yún, ọmọ lòun ò ṣẹ́yún. Ọmọ lòun ò ṣẹ́yún. Ọmọ sá ń ṣọ́ọ̀ṣì, kò wá sí ṣọ́ọ̀ṣì mọ́, ó lọ bímọ. Ọmọ bímọ tó ń pè ẹ́, Agbala Gabriel, ó gba ọmọ. Wọ́n ní wọ́n ló fún ọmọ yẹn, ló fún wọn ní owó orúkọ tó ń sọ àwọn ọmọ yẹn, àwọn ìbejì. Ìwọ ló fún wọn ní orúkọ tó ń sọ àwọn ọmọ. How wicked can you be? And you people are calling that person a philanthropist. No. Àti Àjọkẹ́ kò fún wọn lórúkọ o. Màmá yẹn ló fún wọn lórúkọ. Wọ́n ní kò fún wọn lórúkọ, àwọn ọmọ mú orúkọ wá látọ̀run. Wọ́n ti mọ orúkọ, àní Ìyábẹ̀jì yẹn sọ pé ó fún wọn lórúkọ sẹ́ẹ̀. Ó fún wọn sẹ́ẹ̀. Okay, let's even accept that. Okay, okay, kò tiẹ̀ wá tún fún wọn lórúkọ. Good. Wọ́n pè é. Okay, he didn't give them name. Okay, they are James. Only sent them name. Anyway, whichever way. Wọ́n pè é. Oh, yọjú níjọ́ ọkọ mọ́. Torí kọ́ máa sọ pé pásítọ̀ ìṣàgbèrè. Ó fìyà jẹ ọmọ ìbejì. Ìgbà tọ́lọ̀ máa ṣèyanu ẹ̀, ó bí ìbejì ọkùnrin méjì. Ọkùnrin méjì làǹtìlanti ló bí. For all of you that you are saying ìyàwó ilé òbí kò bọ́kùnrin kìíní kan, please stop saying that rubbish, okay? Ọlọ́run ló ń ṣe ọmọ, àtọkùnrin àtobìnrin ọmọ lọmọ ń jẹ́. In fact, some people prefer ọmọ obìnrin gan jọ ọmọkùnrin lọ. So pé wá bí obìnrin, ìyàwó ilé bóbìnrin kìíní kan, it is what it is, it doesn't matter. Nǹkan tóbìnrin sọ́kùnrin ṣe, obìnrin ṣe tó dáa jù lọ. Ṣùgbọ́n obìnrin ló fẹ́ gé dádì mi lórí ní airport tó jẹ́ pilot yẹn, Ọlọ́run ló ní kí dádì mi jàjẹ́ sára. Ìbóbìnrin ni pilot tó fẹ́ gé wọn lọ, tó fẹ́ gé dádì mi lọ́pọlọ sọ́hùn. Ṣùgbọ́n ló yọ Àyìndé tó ní kó lájẹ sára. Ṣùgbọ́n ni pilot yẹn. So nǹkan tọkùnrin ṣe, obìnrin ṣe jù bẹ́ẹ̀ lọ. So please stop talking about her. Ọlọ́run wá mú obìnrin ọkùnrin no, doesn't matter. Kò gba placenta, ní ẹgbàgbé ọ̀rọ̀ àìmọye placenta tó ń jù sí títì. Ọ̀nà ìjọ ẹgbàgbé ẹ̀, àìmọye placenta tó ń jù dànù.
nílùú òyìnbó gan placenta wọ́n máa fi ṣe àwọn oògùn wọ́n ṣe oríṣiríṣi pẹ̀lú ẹ̀ so it doesn't make anything. Dáàdi yìí ò ní oògùn flight àti tọ́lá ni màá ṣe yín lè ṣe gbẹ̀yìn ni. Ọ̀túnba, you have 4 daughters and you are happy. God bless all our children. Àtọkùnrin àtobìnrin. Tí ọmọkùnrin mi bá fún ẹ níṣòro wàá gbàdúrà pé o béèrè rí láyé ẹ. Ẹlòmíì ní ìfọ̀kànbalẹ̀ ó bí ọmọbìnrin ó fi wàhálà wá ọmọkùnrin kan ṣoṣo yẹn tó níbà ló fún ní wàhálà tó fi kúrò lé ayé yìí. Mú èèyàn kan tó pé ó ti bí obìnrin ó wá wọ́kùnrin last born tó jọ́kùnrin. Second to the last ó tún after tó tún bí yẹn tán ó tún wọ́kùnrin mi ọmọ yẹn gangan n tó fojú wọn rí tó fi tó woman yẹn fi kú. So there are times pé ó máa ń ṣẹlẹ̀, so please let's leave that one for another day. But ó wá bí ọmọ ìbejì fún ẹ ó wá tọ́jú àwọn ọmọ náà. Irú ẹ̀ ló dẹ̀ ló ń gbọmọ lọ́mọ ní títì ló ń tọ́jú wọn, wàá rẹ̀ tó gbọmọ dání wàá ní ẹ jẹ́ ká tọ́jú ẹ̀. What kind of a pastor are you? What kind of a philanthropist are you? You're not a philanthropist. Olè ní ẹ́ n tó máa jẹ ló sún ẹ débẹ̀ kò ń ṣe pé o nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ. I disagree totally with that. Tó bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ, you will not treat anybody, not a woman, not a man. Tó bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ, Muyideen tó forí ẹ̀ gba owó ò ní tẹ́ sílẹ̀ tójú ẹ lọ tó ní mo ṣàǹpankẹ́rẹ́. Àwọn èèyàn nítorí pé ó kàwé ní ìwé ní kọ́kọ́ èèyàn máa ń ka ọpọlọ. Ẹni tó bá jẹ́ pé ó wicked ni. Ó rò pé o lè débi ipò tó wà ló ṣe gàràgàràgàrà. Wọ́n ní ọmọ ìwà bímọ tán wọ́n wá ń bí ẹ ní owó pampasì owó pátá owó búrà ó rí kọ̀kọ̀ fún wọn. Tìyá àbèjì ẹ mọ̀ pé ìyá alájẹ ti sọ tí wọ́n níjọ́ yẹn. Wọ́n ní o tún dó ìyàwó Muyideen o dó dáadáa. Òun girlfriend ẹ wálé tó wà ń ta kó lè máa fún ẹ ní service every day. O wá mọ̀ gbé Muyideen o wá ní kó fi bẹ́ẹ̀ fàyàwó wọlé. Ẹ mọ̀ pé àwọn ọkùnrin máa ń ṣe kinní yẹn ni. Do you know that some men àwọn lọ́nà ọmọ tọ́bí síta o wọ́n wá ní ká bu àwọn heart pọ̀ òun ló lè ọmọ ìwọ náà wá gba ọmọ nínú ilé pé àbúrò ọkọ mi ló lè ọmọ àti ìyàwó ẹ̀ ló ń gbé meanwhile ìyàwó tó gbé wọnú ilé yẹn tó dá àbúrò ìyàwó àbúrò ẹ̀ ọkọ ẹ̀ ń do mọ́ ẹ lára nínú ilé ni. That's why o lè sọ fún mi pé ìlú òyìnbó ta ti ẹ̀wà yìí ńgbà táwọn ọmọdé tó ń dáàdì ní ká gbàyàn sílé tó bá múyàn kan wá àbúrò mi kan bá múyàn kan ní obìnrin mu ní gbà tó yẹ pé mo fẹ́ yàwó fọ́kọ ni. Ẹjọ́ ẹ má ṣe bẹ́yìn no. I don't need any wife for my husband. I am okay. Ilé yẹn wà okay. You understand? You now put another woman in the same estate where you live with your wife. O wá mú fún Muyideen, o ṣèyàwó fún Muyideen, o kó sùtù sí Muyideen lọ́hùn ní táyì Muyideen wà báyìí. Bọ́tà yẹn ẹgbẹ́ bí ló wà. Ní Muyideen ṣe báyìí. Bẹ́tí yìí ní bí kí ló yẹ torí òṣèlú àná. A day before the wedding, bachelor's eve làwọn ayé ń ṣe beating eve ló fún Muyideen. Bachelor's eve la gbọ́ kó ọkùnrin ń ṣe, spinster's night la gbọ́ kó obìnrin ń ṣe. Ìgbà tí ìlú àlùbàrà night ló fi Muyideen ṣe a night before his wedding. And this is the same person tó gbé wá gbowó wedding, ó gbé wá gbowó shop, ó gbé wá gbowó eyín, ó gbé wá gbowó gbẹ́kú amárùn lọ. Gbogbo owó náà dà. Where is the money? You think he used all that money for Muyideen? No, he never did. The 10,000 tó lóun fún Muyideen every week. Owó pé panumọ́ ó ka epo odó ìyàwó òun. Ó ka epo odó ìyàwó òun. Ló ṣe ní kó pa ẹnu mọ́ lòun fún 10,000 every week. Meanwhile, anytime tó bá ti gbé jáde, ó tún sì raise owó lórí ẹ̀. Muyideen ò rí 10%. Look guys, you don't know this guy's tricks. Gbogbo owó tí ń pọ̀pọ̀ yìí rí kò ná 10% lórí àwọn èèyàn tẹ́ni kó fún lówó ni. Bẹ́ẹ̀ ni kò ná 10% lórí àwọn èèyàn tẹ́ fún lówó. Àṣírí ẹ̀ tú nítorí Ọlọ́run ti ní òun máa lo kejì. Ọlọ́run lù ẹ́ lágbára Ọlọ́run wàá fi ẹsẹ̀ ara ẹ̀ rìn jáde tó bá lọ ṣe operation yẹn.
ibikíbi tó bá ti ṣe operation yẹn wàá rí àánú Ọlọ́run gbà. Ogun tó bá wá ṣẹ́ nílé ayé ẹ kò ní ṣẹ́ láwọn tó ṣàánú ẹ lórí lórúkọ Jésù. Kò ní ṣẹ́ mọ́ mi lórí, kò ní ṣẹ́ mọ́ anybody lórí nínú wa. Nítorí Ọlọ́run mọ̀ lò ẹ́ láti tú àṣírí Agbala Gabriel. Fún gbogbo èyí tẹ́ sọ pé wọn ò mọ̀re, ìyá àbèjì ọmọ aráyé ò mọ̀re. Ẹgbẹ́ nǹkan tí ìyá àbèjì yìí sọ. For so many of you, mo rí 10 updates from landlord to tenants. Ṣé yìí gbàdúrà kẹ́ jẹ́ landlord nínú igbó kìjìkìjì? Ṣé gbàdúrà àrò ẹ̀ fúnra yín? No life, nothing in that place. You move there, no life for you again. Bí bàtà ayé ẹ̀ ti pín ni. It's not even a retirement area. But most of you are quick to say, Sherry, kìíní kan kí ló ṣe? Oore tó fi rí owó fún rẹ̀ kò ṣe oore fún anybody. Woman yìí ní, it is an estate. Woman ìyá àbèjì yìí, ó ní bóun ṣe gbọ́ tó gbé yẹn get in touch pẹ̀lú òun pé Agbala Gabriel ló fún òun ní oyún, kò dẹ̀ gba ọmọ, kò tọ́jú àwọn ọmọ. Woman yìí drive láti Èkó, mi mọ̀ bí tó ń gbé, bóyá Èkó ló ń gbé o bóyá ó ní ṣá òun lọ sí Ìbàdàn. Ó ní tẹ́ bá débi tí màá yìí máa ń polówó yẹn, ó lè ṣe máa rí another 1 hour, ẹ máa gbé ọ̀kadà ní títì, ọ̀kadà 1 hour. No wonder táwọn mú ìdí ní 3,000 lówó ọ̀kadà tó máa gbé yín within that estate. Are you calling? Ṣebí I told you, nígbà tí ọmọ ìyá àbèjì ọmọ aráyé lè wá sọ fún wa, ó nínú igbó níbẹ̀. Nígbà táwọn dé débẹ̀, òun sọ pé àwọn ò fẹ́ ilé, ìyá ti ní, ó ti nílẹ̀, òun nílẹ̀ bí kan. Tẹ́ bá dáwọ́ fáwọn àwọn alọ́kọ́ ilé síta, bàbá yìí ní no. The only way you can get money on this platform is for you to get a land here. I'll give you a land. Wàá mọ̀ pé ó ń build empire ẹ̀ díẹ̀díẹ̀. Ọmọ kékeré tó ti ní ọgbọ́n olè lórí. Yahoo without laptop ni bàbá yìí ṣe fẹ́ iye èèyàn tẹ́ ẹ̀ mọ̀. Yahoo without pen. Smooth operator ni Agbala Gabriel. Ó jókòó, ó wo vulnerability àwọn èèyàn, ó wo òpònú táwọn èèyàn jẹ́, ó dẹ̀ wo àwọn èèyàn tó jẹ́ pé wọ́n dé genuine givers. Genuine givers. Bó bá ṣe sọ̀rọ̀ yìí, genuine givers will still give. Bó bá ṣe sọ̀rọ̀ yìí sẹ́, àwọn ẹlòmíì tẹ́ pé wọ́n ti wò pé wo, I will give, they will give. They might not get giving, but they will give others. Because àwọn yẹn naturally, they have charitable hearts. Kò sí tẹ́lẹ̀ sọ. Wọ́n lè rí ọmọlàkejì wọn kó sunkún wájú wọn. Tó bá kú wọn náírà lọ́wọ́ wọn, wọ́n á fún ọmọlàkejì tó ń ké ni. Bọ́lọ̀ ṣe dá wọn yẹn nìyẹn. Ó wá lo opportunity yẹn, ó wá fi lu jìbìtì àwọn èèyàn. Ẹlẹ́dàá wọn gan abiyẹ́. Woman yẹn ní kóhun tó dé inú ibi tó lóhun kọ́ ṣọ́ọ̀ṣì sí, tó kó àwọn èèyàn sí, ó ní 1 hour lórí ọ̀kadà. He now saw you. Ẹ wọ́n tẹ́ ń pè pastor o. Ó fẹ́ lọ bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé ọmọ tó bímọ fún ẹ, ó dẹ̀ pé ẹ ń pastor. Ó ní òun kọ́kọ́ ti débẹ̀, wọ́n jẹ́ kó òun rí, òun pẹ́pẹ́pẹ́, olúwa mi ò sí around. Ó ní òtùbà tó òun wá ju òun lẹ̀ pé tẹ́ ẹ̀ bá jẹ́ kí n rí, ẹ máa gbọ́rọ̀ olúwa yín lórí social media lọ́la. Ló wá ṣe jáde sí. What was he hiding? Nígbà yẹn tí ò jẹ́ kí tí ò fẹ́ rí ìyá àbèjì. Ìyá àbèjì, ìyá twins glory, kí ló kọ àwọn ọmọ alálùbáríkà yẹn? Kí ló kọ àwọn ọmọ yẹn? Ìyá twins, àwọn ọmọ tó máa ń ṣe skit yẹn ni o. Apart from ìyá alájẹ́ tó kọ́kọ́ tú gbogbo àṣírí yẹn síta, woman yìí náà wá ṣe jáde sọ sí ẹ̀. Now, woman yẹn wá ní òtí tó ń wá sọ fún ẹ pé tó ń wá sọ fún wọn tó ń fohùn sílẹ̀ pé àṣírí ọ̀gá yìí máa tú síta. Twins love, God bless you ma. Ló ṣe wá jáde. Níbi tí máa yí proud sí ẹ̀ńtẹ́ ń kówó yín lọ fún ẹ̀ńtẹ́ ń pè ní èèyàn Ọlọ́run. Ó ní kó wá báwọn nínú mọ́tò, kó mú wá báwọn nínú mọ́tò. Woman yẹn ní mọ́tò tó já ní ọjọ́ náà, ó ní ó ń kan yanyanyan ní mọ́tò tí most of you ò ní nílùú òyìnbó. Most of you, how many year wo lẹ̀ ń lò? 2025 ní mọ́tò tó wà nínú ẹ̀ ní ọjọ́ náà lọ́hùn. Ẹ̀yin tẹ́ ń send owó sí Agbala Gabriel. Ẹlòmíì mọ́tò 1995 ló ń lò ń bí.
tí kí n rọmi sí ló ń lò ń bí ọlọ́run bò wá láṣìírí ni pé ò bá lo tì í sí rọmi sí kò sẹ́ni tó rí ẹ ò bá lo jíìpù kò sẹ́ni tó rí ẹ ń táṣìírí yín fi ń bò ń bí nìyẹn ẹlòmíì inú yín tẹ bá lọ nàìjà ẹ máa lọ rẹ́ǹtì mọ́tò ni ẹ ní mọ́tò ara yín bíi tèmi báyìí ẹ máa lọ rẹ́ǹtì mọ́tò ni ẹ wá fún ẹ tó máa ra mọ́tò tiẹ̀ nínú owó tiyín ló fi ń já 2025 2026 ó sọ̀rọ̀ ẹ̀dí ọlọ́run ó jókòó sínú mọ́tò ọ̀hún mọ́tò tí gbogbo yín tẹ́ ẹ̀ nílé ọwọ́ tẹ́ ẹ̀ nírú ẹ̀ ó wá jókòó ní kó lọ pé woman yẹn wá. The woman said when she got there tóun débẹ̀ tóun tún lọ bá nínú mọ́tò olúwa mi ó ló ní kó gba gbogbo fóònù ọwọ́ òun. Who does that? ẹ tí ọmọ ìtì sọ̀rọ̀ ẹ̀dí ọlọ́run yín ẹ wá ní kó má sọ̀rọ̀ síta káwọn èèyàn fi sílẹ̀ ta ni ò ṣẹ̀ṣẹ̀ rí obìnrin ẹlẹ́gẹ̀ ẹni ó so Jésù mú ẹ̀jẹ̀ stọ́ọ̀pù obìnrin tó ṣe àgbèrè wọ́n ní kẹ́ ju òkò fún gbogbo wọn ju òkò sílẹ̀ gbogbo wọn ju òkè sílẹ̀ kò sẹ́ni tí ò ṣe lẹ́ṣẹ̀ èmi tí mò ń sọ̀rọ̀ yẹn lẹ́ṣẹ̀ ni mí ṣùgbọ́n tá a bá rí nǹkan tí ò da ẹ sọ síta ẹ má jẹ́ ká máa ṣe bí ìgbà tẹ́ pé ẹ fẹ́ káwọn èèyàn ṣàwá sórí platform yìí kọ́ wò ó bí ìgbà tẹ́ pé ẹ̀yin nìkan lẹ nice. It is unfair. Ẹ sòótọ́ ọ̀rọ̀. Tẹ́ ẹ bá fẹ́ dá sí, tẹ́ bá fi pé wọ́n ti bàjẹ́ tó, ẹ dákẹ́ ẹnu yín ẹ má wọ̀rí. Ẹ káwọn tó máa tó ń sọ̀rọ̀ lọ kó máa sọ lọ. Don't condemn people. Do not condemn anybody speaking against his atrocities. Ó wá jókòó sínú mọ́tò. Àbí ẹ̀dẹ̀ bá mi mute. Ó wá jókòó sínú mọ́tò ó wá ní kó lọ pé woman ó tún wá ní kí woman yẹn kó mú gbogbo fóònù ẹ̀ káwọn bọ̀ìbọ̀ì tó ń lù lójoojúmọ́ kó gba gbogbo fóònù owó woman yẹn ó kọ́kọ́ ní òmọ́ woman yẹn ta ni òmọ́ yàbẹ̀jì tó bá rí woman yẹn come on Agbala gbẹ nothing ìwọ ló sọ̀rọ̀ ẹ̀ di something ọba ń do yín tẹ bá lọ kí gbègbè tó kàn mí you are nothing. Woman yẹn orí ìyá bèjì kò sẹ́ tó máa lóhùn ọmọ woman yẹn mi ò mọ ẹni tó máa rí ìyá bèjì tó máa lóhùn òní mọ̀ at least tí ó bá popular àwọn ọmọ ẹ ti gbéga ọlọ́run àjẹ́ gbogbo ọmọ gbé gbogbo àgbà lórúkọ Jésù ṣe máa rí ìyá àṣàkẹ́ máa lẹ́ẹ̀mọ́ ni ọmọ ti sọ́dọ̀ lóríire gbogbo ọmọ wa sọ wádùn lóríire lórúkọ Jésù ṣe wá rí ìyá twins yẹn ẹni ẹ̀mọ́ ní society àbòsí ló ń ṣe thank you Semiu àbòsí ló ń ṣe ó mọ̀ ọ́. But first we prove who are you. Now, the woman now had to introduce herself to you. Èmi ni ìyá àbèjì, mo tiẹ̀ ti support yín rí níjọ́ kan tó lè jalè. Níjọ́ kan tó lè jalè, mo help yín, mo bá yín mo sọ̀rọ̀, mo bá yín mo gbèjà yín nígbà tí mo yìí dín. Ló ṣe wá ní woman yín láti ní kó lọ mú because ó ní kó gba fóònù woman yẹn. Tí ọwọ́ ẹ̀ bá mọ́ Agbala Gabriel, why tó ní kó máa pa fóònù kan tó dọ́dọ̀ ẹ̀? Ṣé wọ́n jẹ́ DSS ni? Who are you? Àti Tọ́lá ní who is Agbala Gabriel tó ní kó máa mú fóònù kó máa pa? Wọn ò ní right láti mú fóònù dọ́dọ̀ ẹ̀. Who are you? President Tinubu gan kò ní kó pa fóònù. Àwọn tí ẹ̀ gangan tó bá jẹ́ wọ́n náà wọ́n ń jókòó tì wọn ò ní kó pa fóònù. Ìwọ ní kó pa fóònù because ohun nǹkan tó ń ṣe ó ní kó kọ́kọ́ fóònù sílẹ̀. Tí ò bá ṣe pé àìfẹ́ ní pé ní àìfẹ́yàn pé yàn gan o ti sọ̀rọ̀ ìdìbò ṣe jẹ́ wọ́n máa ń lóhun tó wá kó fóònù lẹ́pẹ̀ẹ́ tó bá tẹ̀ jẹ́ ọ̀rọ̀ fóònù ní òkè mo ti gbọ́ o wá ṣe ń listen sí you denied initially ó kọ́kọ́ pọ́pọ́ movement tó ń sọ ọ̀tìpà tí wọ́n máa wá bẹ̀rẹ̀ sí lọ́gà àṣírí yẹn tú síta o ọmọ tẹ́ ẹ fún lóyún ọmọ tẹ́ ẹ pa ń kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn tv ọmọ tẹ́ ẹ fún lóyún alàgbà ọmọ kékeré tẹ́ ẹ fún lóyún tó bí ìbejì fún yín ló ṣe wà ní so kí ni ká ṣe sí you accepted that those children were yours and then she said báwo lẹ ṣe máa tọ́jú ọmọ yìí because ìyá ń jẹ ọmọ yìí ẹni tó bí ìbejì fún yín kí àti tọ́ ọmọ kan as a single mother kò easy dèpòdépò ẹni tó ní méjì ẹni tó ní ìbejì kékèké méjì tí ò rí légbé tí ò rò ń jẹjẹ. As wicked as you are, you now gave them condition pé
anybody gbọ́dọ̀ anybody sọ̀rọ̀ wàá ṣe ẹ̀tọ́ fún wọ́n máa ń níjọ́ yẹn tó máa kú ó ládùúrà ló fi padà sẹ́kọ̀ọ́ níbi tí bẹ̀rẹ̀ yẹn bá dìde ibi tí gbogbo yín tẹ̀ sọ pé wọ́n kọ́lé fún ìyá àbèjì ọmọ aráyé le ọlọ́mọ yẹn ká rí ìṣòro tó máa ti wá débi tí àgbàdúrà ká dé àwọn ìyá àbèjì ò gbàdúrà ní òtọ́ bára wọn ò gbàdúrà ẹ̀ mi ò dé blame àwọn bàbá ọpọlọ dàrú kí ló ń jẹ náà parí olódó gbogbo wọn yẹn because wọ́n dá owó fún wọn so ẹ fà àwọn yẹn sílẹ̀ irú àwọn yẹn ó mọ̀ọ́mọ̀ lu àwọn yẹn láti lè sọ̀rọ̀ ni a ti gba nǹkan lọ́wọ́ àwọn yẹn náà rí thank you gifters God bless you ṣùgbọ́n ẹ fà wọn tí wọ́n yẹn yàtọ̀ another kìíní ni tiwọn wọ́n wáyé ní tóun fi dé Èkó padà àdúrà lòun gbà 11 lálẹ́ lòun dé Èkó bọ̀bọ́ yóò tiẹ̀ kí aláti ẹ̀ ti wẹ̀yìn pé who you be ẹ̀ tí ẹ̀ ń pè ní pásítọ̀ ṣèbí wọ́n ní pásítọ̀ máa ń dúró ti àwọn ọmọ ìjọ ó máa ń dúró ti anybody tó bá rí because the greatest commandment in the Bible is what? Love. tó bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ you look after their well-being ìyá àbèjì tó tiẹ̀ kọ́kọ́ wá sọ́dọ̀ ẹ̀yẹn tó mọ̀ rí tó tún wá tó àṣírí nǹkan báyìí sí ẹgbẹ́ nǹkan báyìí lẹ ṣe síta wá tí èyí tọ́jú ẹ̀ kò pé ìyá àbèjì yẹn ó wò pé kí ló ṣe ó tún wá wọ̀n wọn pé ẹ gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn níta òun fún wọn ní condition pé o ò ní tọ́jú ọmọ yẹn o ò ní tọ́jú àwọn ọmọ yẹn tó bá gbọ́ ọ̀rọ̀ ara ẹ níta Agbala Gabriel ó sọ̀rọ̀ ẹ̀dọ̀ lọ́wọ́n ọba ìjọba ṣe ń dùn fún ẹ̀yin tó jẹ́ pé olóòótọ́ èèyàn tí ẹ̀dẹ̀ ń gbèjà bọ̀bọ̀ yìí ẹ̀ lóòótọ́ ẹ̀ ṣòótọ́ ẹ̀ sọ òótọ́ bó bá ṣe rí ẹ lè sọ pé look èmi ò fẹ́ ní tẹ̀fẹ́ dá sọ́rọ̀ yìí mọ́ káwọn èèyàn sọ tó bá máa sọ ó ti fuck up ni ẹ wá jáde kò ń ṣe Jésù kò ń ṣànàbí ẹ ń fi wé if you have not done anything kò ju oko kan báwo ṣe fẹ́ gbé oko gbàtẹ́mi náà mọ̀ pé mo ti ṣe àgbèrè rí ẹni ń jókòó mo ṣe máa jókòó ṣùgbọ́n ṣé ìwọ tó ṣe yẹn ṣé o mọ̀ pé ọkùnrin ti mọ́ o ti stop ó wà remorseful about it mo ń gbọ́ pé wọ́n ní orin tó ń play káàkiri pé ẹni tó bá fẹ́ gbé mi wálẹ̀ wọ́n ní old orin ni so let's disregard it but even pẹ̀lú tó wá ṣe ti nígbà tí kejì ẹgbẹ́ ìṣàkóso ọ̀rọ̀ ni ẹ lè gbé òun wálẹ̀ who are you tó lè gbé wálẹ̀ ó ti wálẹ̀ ó ti ṣe kí ni àfi àwọn ọlọ́pọlọ dúdú ló tún máa dáwó fún ẹ mọ́ òun làwa ṣe ń pariwo ẹ̀ síta stop donating to Agbala Gabriel's foundation he doesn't have any foundation he is milking the public ó ń gba owó àwọn èèyàn ó fi ń ṣararidi ni kò ń ṣe aláàánú èèyàn ó fún wọn ní òun gbé wọn ní condition láti tọ́jú ọmọ tó bí nínú tó dẹ̀ mọ̀ pé wọ́n ló dẹ̀gẹ̀ lé àwọn ọmọ yẹn lórí ó mọ̀ pé àtọ́ ẹ ló di ọmọ ìwọ gan mọ̀ ọmọ tó bá ní virgin àfi tó bá jáde lọ́la tó sọ pé ìwọ lọmọ yẹn pa ò bá ń virgin o pé wọ́n ti fẹ́ ẹ̀dùn papò tó débẹ̀ o but for now we are standing on it that she was a virgin when you met her ó dẹ̀ dolóyún ó fún ẹ ní ọmọ ìbejì ó wá tọ́jú ẹ̀ ó dájú èèyàn ló ń ṣe bẹ́ẹ̀ ó dájú èèyàn ọmọ tó mọ̀ rí gan ó dẹ̀ kó tọ́jú ẹ̀ ó tún wá fẹ́ máa bá ọmọ yẹn sùn after tó ti fún lóyún tán tó ti bímọ tó tọ́jú ọmọ so you are a typical useless man that has no common sense pé èèyàn ń tọ́jú ọmọ nínú ilé ó yàtọ̀ sáwọn bàbá àsàlẹ̀ kó ayé àtijọ́ yẹn wọn bàbá wa dà wọ́n máa kàn ń bímọ kiri ni ẹ máa wọn bàbá abímọ máa wò ó yàtọ̀ sí wọn náà ó mú ṣe condemn the act of pé wọ́n dáwọ́ fún ọmọ tó fi ìdí ẹ̀ bí it is wrong ó wù lẹ́ ń dá fún ẹ tó yẹ kẹ́ mú kẹ́ fún lọ́rùn pa bẹ́ẹ̀ ti fún àti Tọ́lá ti rẹ́ fún lọ́rùn pa ẹ lọ fún lọ́rùn pa kó lọ tọ́jú àwọn ọmọ tó bí duty ẹ ní start calling out the wife start calling out Agbala's wife kó mú ọkọ ẹ̀ tó jẹ́ onídòkúdò àbímọ máa wú ọkọ ẹ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ sí mú ìyàwó Àgbàlá tẹ́ bẹ̀rẹ̀ sí fún lọ́rùn bá ṣe ń fún ọkọ ẹ̀ lọ́rùn orí wọn á pé wọn lọ gba ọmọ yẹn wọn á tọ́jú àwọn ọmọ
It is not the public's duty to start donating to take care of somebody else's child. It is wrong. Ẹ má bínú jàre àárín àwọn popsi wá sálẹ̀ kó mú lọ sọ ẹ má bínú àwọn bàbá wa dà. Òun lè ń dá fún. Ẹ kígbe ìyàwó ilé ẹ̀, ẹ kígbe ìyá ẹ̀, ẹ kígbe orúkọ òun náà. Tí gbogbo wa bá ń kígbe orúkọ ẹ̀ lójoojúmọ́, á tọ́jú àwọn ọmọ yẹn kò dẹ̀ sí nǹkan tó gbọ́dọ̀ ṣe àwọn ọmọ yẹn. Agbala Gabriel. Àǹtí la fish tó bá ń dorí tẹ̀ ń pa gbomi ní sọ̀rọ̀. Kò sí tó gbọ́dọ̀ ṣe àwọn ọmọ yẹn. Ẹ má dá owó kọ̀ọ̀kan fún ìyàwó Agbala Gabriel ẹni tó bímọ fún. Yes ma. Àǹtí Àjọkẹ́ jẹ fún wọn sẹ́kọ̀ọ́ ẹ wù wá wá táwa bí by 453 àmọ̀ fáwọn èèyàn kan wà lẹ́sọ̀ ààrẹ kìíní náà ẹ jẹ́ ká tẹ kìíní náà. Ẹ bá a pa ṣé jàre sis. Ìwé wọn ò dáa tó bá gẹ́gbẹ̀ là ń sìn á máa fún lówó kálágbẹ̀ là máa fún lówó. Tọ́ba ní kẹ́ wá dáwọ́ fágbàlá ẹ máa wá dáwọ́ ẹ lè tà. Táàpù lásán kẹjú igi ewédú àti igi ewúro. Pẹ̀lú àwọn ọ̀gọ̀ tí mo ti ẹ̀ ń jù yìí ẹ̀ tí ẹ̀ fún mi ẹ̀ help condition ẹ̀ ṣàpè yìí fúgbò. Ẹ jọ help me. Tẹ bá fẹ́ mi lọ́wọ́ sí màá ṣàdúrà fún yín mi ò ṣe pásítọ̀ ṣùgbọ́n àdúrà mi máa gbà lórí yín ni. Bẹ́ẹ̀ ṣe. Wọ́n ti lọ yọ̀dí lálẹ́ ẹ tètè fún wọn kàn tẹ́ fẹ́ fún wọn. Mo ti make sure pé mo feed daddy mo fún wọn ní kinní dáadáa sódà máa lè pè ń ta ó yé yín ẹ má wọrí ilé la wà ó kọ́ ẹ̀ pé màá tún ṣiṣẹ́ láàárọ̀ ọ̀la ni. Ṣó ti yé yín thank you so much gifters thank you èmi tẹ̀ fún ní gift yẹn máa ṣàdúrà fún yín àdúrà mi máa mọ torí mi ẹlẹ́ṣẹ̀ ni mí mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí kò tó mo pretend láti sọ pé pastor ni mí àfáà ni mí kí lè máa ṣe nǹkan burúkú so àdúrà tèmi gan gbà ju ti pastor lọ. Ẹ ra glasses now this particular lady ó wá tọ́jú ẹ̀ ó tún wá fẹ́ máa bá sùn pẹ̀lú pé ó fún nílé tó máa gbé tó yẹ alájẹ ti jẹ́ ká mọ̀ pé jẹ́ tó fẹ́ lọ gba ilé tó gba ilé fún tó sanwó ilé ìjọ ìlú ló tún fẹ́ lọ do mọ́nú ilé yẹn ó tún fẹ́ lọ do ó tún ní kọ́ ọmọ yẹn ṣe kí ni kó yọ̀dí nílé tí ò tí ì ní ṣíà tí ò tí ì ní kankan ó tún ní kọ́ ọmọ yẹn ṣe kí ni kó músíìkì dání ó tún fẹ́ tó kóbọ̀ látẹ̀yìn. Kò gbá mọ́ torí pé ọmọ yẹn ò gbà kó dóhun nítorí pé ilé tẹ fẹ́ gbà ó fẹ́ lọ dún ọmọ níbẹ̀ ọmọ tó because ó ti ń dọmọ yẹn láàmú láti jẹ́ pé òun fẹ́ do opportunity ní fún níjọ́ tó lọ wọlé pé wọ́n fẹ́ rẹ́ǹtì ilé ó tún fẹ́ máa dún ọmọ yẹn. What kind of a man of God are you? Kò ṣó pé anyway àwọn èèyàn ti sọ pé allegedly o ò ń lo àwọn ọmọ yẹn ni alleged ni o wọ́n lòun fi wọ́n ṣe nǹkan ni torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ dájú tó yẹn o dájú lọ́kùnrin tó pọ́ ọmọ yẹn ò wá gbà kó dóhun ẹ bá mi power tap now torí pé kò gbà pé kó dóhun o wá stop gbogbo ẹ̀ wọ́n wá lóun fún ní every week wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ń fún 25 o ti sọ di 40,000 thank you but you have not done anything. Lọ gba ilé fún ọmọ yẹn àwọn ọmọ ẹni lọ gba ilé fún ọmọ yẹn jẹ́ kí wọn ẹni ọmọ yẹn ní kọ́kọ́ ṣebí yẹn la mọ̀ gbogbo àwọn tó bá ti láwọn bímọ fún ẹńtà tó mọ̀ pé ó dó lọ kó gbogbo wọn lọ kó wọn wọ́n ló fẹ́ pọn ẹ̀hún hàn kiri bàbá tí ò bá tọ́jú ọmọ ó máa jẹ̀yà lọ́jọ́ alẹ́ ni you don't know ó dẹ̀ mọ́ ọmọ tó máa sin ẹ́ gbogbo àwọn ọmọ tó kó síta ó mọ̀ tó máa sin ẹ́ nínú wọn àná ò mú nǹkan tó máa ṣe tó ń dùn Ọlọ́run nínú tó kí mo ráwọn tó ń sọ̀rọ̀ pé ẹ̀mọ́ tó ń ṣe tó ń dùn Ọlọ́run nínú kí ló lè ṣe tó máa dùn Ọlọ́run nínú ju pé kò tọ́jú ọmọ tó bí lọ kò tọ́jú ọmọ ẹni tó mọ̀ rí tó ń ṣoore fún kò ṣoore kò fọ́nù gbogbo nǹkan tọ́lọ́run bá ní ká máa ṣe kí ló lè fi dùn Ọlọ́run nínú ò ń bá àwọn èèyàn kan nínú jẹ́ olóhùn ṣe oore kárí ni ìyẹn ni wọ́n rò pé ó dùn nínú Ọlọ́run hey come off it come off it. O tọ́jú àwọn ọmọ yẹn o dẹ̀ ń fi òun threatening wọn pé tó bá jáde síta
Ebi tún wá pé gbogbo ẹ̀yin tí Agbala Gabriel tó ti lù ní jìbìtì ara, tó ti lù ní jìbìtì owó. Bonus case should be treated legally. Tó ti lù ní jìbìtì ara, tó ti lù. Ẹ jáde síta. Stop hiding yourselves. Tó bá fún yín lówó nísìn torí ariwo tó wà ń ta tó fi dì yín lẹ́nu. Tó bá yẹ kò ní fún yín ní nǹkan kan mọ́ o. It is better for you to come and show yourselves. Come into my inbox. I am Amebo. I will bring out the gift. Tó bá ti lù ẹ́ jìbìtì owó rí, tó lù ẹ́ jìbìtì ara. Jìbìtì ara tó wá di ọmọ ni kò yẹ pé tí ò di ọmọ ò torí wọ́n ló lọ gbogbo fún, wọ́n ló lọ waste òbò ẹ̀. Èyí tó di ọmọ tí ò tọ́jú àwọn ọmọ. Ọlọ́run bá sọ fún ẹ gan tó jẹ́ pastor wípé Ọlọ́run bá ó nífẹ̀ẹ́ àwọn ọmọdé. Jésù ní ẹ kó wá sọ́dọ̀ mi. Wà ní church wá máa ṣe bàbá èso. Meanwhile, o láwọn èso ń ta tó tọ́jú.